kí gbogbo yẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ọmọ tó mú wá sí etí gbọ̀nyìn ní wájú bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ Ṣẹ́gun Olówó Òkèrè Ṣẹ́gun Olówó Òkèrè tán yìí ó jí adìyẹ tán fi sẹ́wọ̀n gbére ní Ọ̀ṣun state tí gómìnà Adémọ́lá Adélékè tó tú sílẹ̀ ní ẹ̀wọ̀n. Ọ̀ràn Ṣẹ́gun Olówó Òkèrè ni mo tún mú wá sí etí gbọ̀ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí ẹ ti ń wò mí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yàn ní ìpínlẹ̀ Odò ti local government. Bí mo ṣe ti iléèwé dé láti ní ọjọ́ náà tí mo ti iléèwé dé, mo lọ sí ilé láti lọ ṣe àwọn iṣẹ́ kékeré tí mo máa ń ṣe nílé gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ fún àwọn òbí mi. Mo dẹ̀ ṣe parí, mo gba ibi ilé ìtajà bàbá mi lọ. So mo wà níbẹ̀ ní Ṣẹ́gun Olówó Òkèrè náà ti wá jáde bẹ́ẹ̀ ó ti san ojú rẹ̀ rí kódà tí mo yí iye àgbàlẹ́yìn ẹnu ilé kan bí iye àti gbọ́rọ̀. Ṣẹ́gun Olówó Òkèrè náà ti wá sọ gbogbo rẹ̀. Ẹ̀wọ̀n fọ́nrán tí mo mú wá sí ti gbọ̀nyìn gbogbo bí ìrìn àjò ayé Ṣẹ́gun Olówó Òkèrè ṣe rí. Ibi tí wọ́n ká Ṣẹ́gun Olówó Òkèrè mọ́, ibi tí wọ́n ti mú ẹ ti yà fi sẹ́wọ̀n gbogbo bó ṣe rìnrìn àjò ní àgbọ̀lẹ̀ lòun Ṣẹ́gun Olówó Òkèrè fún ara rẹ̀. Nígbọ́ ìlólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ bá gbàgbé fọ́nrán mo ṣe láti lórí Ṣẹ́gun Olówó Òkèrè. Ṣé mo yí ibẹ̀ bá tún ṣe lọ àjẹ́ kí a gbọ́. Ṣẹ́gun Olówó Òkèrè náà ti wá ṣe fọ́nrán jáde bẹ́ẹ̀ fún gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀, fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà. Fọ́nrán ni mo mú wá sí ti gbọ̀nyìn bẹ́ẹ̀. Ìwọ ìmájẹ̀mẹ̀ gbà lákòókò lórí fọ́nrán mo mú wá. Ìgbọ́ ìrírí Ṣẹ́gun Olówó Òkèrè. Ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni mo gbọ́rọ̀ ìbọn tí àwọn ọlọ́pàá yìnbọn lẹ́ẹ̀mejì sókè tí wọ́n fi wá mú mi nírọ̀lẹ́ ọjọ́ yẹn. Àwọn ọmọ kékeré àwọn àgbàlagbà náà wà ńbẹ̀ torí bíbẹ̀ ó jẹ́ ibi tí àwọn ọmọ kékeré ọ̀dọ́ ti máa ń ṣeré púpọ̀ jù torí snooker wà ńbẹ̀, table tennis wà ńbẹ̀. So fídíò cassette dẹ̀ ni bàbá mi ń ṣe tó máa fi fídíò rent fún àwọn èèyàn. So wọ́n máa ń play music ńbẹ̀ láti fi ṣe ìpolówó ọjà cassette tí wọ́n ń tà. So ìró ìbọn tí àwọn ọlọ́pàá yìn ni gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní sá tọ̀tọ̀tọ̀ kí ló ṣẹlẹ̀ kí ọwọ́ àwọn ọlọ́pàá ṣàtò mú mi. Àárọ̀ ọjọ́ kejì wọ́n gbé mi lọ sí Òkùkù. Ìgbà tí máa dé Òkùkù ni mo bá àwọn ọmọ yẹn àwọn mẹ́fà wọ́n ń jẹ ráìsì àti pure water lọ́wọ́ ni. Mọ́tẹ̀dé já mi lẹ́lẹ̀ nínú mọ́tò. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ọmọ yẹn pé ṣé wọ́n mọ̀ mí o? Wọ́n láwọn mọ̀ mí. Wọ́n ní báwọn náà ṣe mọ̀ mí, wọ́n ní èmi náà máa lọ ń jí adìẹ àtẹ̀yìn ní pótẹ́ àwọn mi pé kò ń ṣàwọn nìkan nítorí àwọn ṣe dárúkọ mi. Mo ní èmi ò ṣe ẹni tó jọ bẹ́ẹ̀ o. Báwọn ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí ni. Àdúrà mi sí gbogbo èèyàn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé Ọlọ́run Elédùmarè èmi ajá àṣírí àdẹ̀mí àjẹjà oníyà ó yá ètò jẹ́ ká gbọ́ fọ́nrán bẹ́ẹ̀. Ọmọ ẹyọ kan oṣù tí mo bí wà lẹ́wọ̀n, kí ni mo fẹ́ ṣe? Oúnjẹ ni mo fẹ́ dá ni, aṣọ ni mo fẹ́ súrà ni, àbérò ni mo fẹ́ pè wá ní ilé mi pé wá bá mi jẹ́ ǹjẹ́ ọdún tó lè dùn mọ́ mi bí kò ṣe pé ọ̀dọ̀ rẹ̀ ò ní gbogbo ọkàn mi wà, ó ní gbogbo ayé mi wà, mi ò sọdún ayọ̀ rí. Ìlólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà gbogbo èèyàn ọmọ Nàìjíríà ìmájẹ̀mẹ̀ gbà lákòókò lórí ìrírí Ṣẹ́gun Olówó Òkèrè. Ọgbà ẹ̀wọ̀n kì í ṣe ibi tí ó dára kó. Ìgbà tó dẹ̀jọ́ kó wa sí station àjọ wà ń bẹ̀ fún ìgbà díẹ̀ kó tó di pé mo gbọ́ pé wọ́n ní wọ́n bèèlì nínú àwọn yẹn ní station yẹn lẹ́yìn ọ̀kan àbí méjì nínú wọn. So àwọn tó kù wọ́n jọ kó wa lọ sí kóòtù ni. Bàtà rẹ̀ dé kóòtù wọ́n ní àwọn mẹ́rin kan máa lọ sí juvenile home ibi tó máa kọ́ ọmọ kékeré sí ibi kan máa kó wa lọ sí ọgbà ẹ̀wọ̀n Iléṣà. Lẹ́yìn bí oṣù mẹ́rin sí mẹ́fà rẹ̀ ó ní èmi gbọ́ láti ìlú wa tán ní Ọlọ́run ti ṣeun pé wọ́n ti dá yín sílẹ̀ o pé àwọn ọmọ tó kù gan wọ́n ti wálé ní èní pé àwa náà máa kúrò. Inú wa náà ti dùn ní ọgbà ẹ̀wọ̀n Iléṣà táwa pẹ̀tọ̀ Ọlọ́run ṣe o Ọlọ́run kò rí pé ìyà àìmọ̀dí ni ìyà tí a jẹ. Àwọn òbí tèmi náà dẹ̀ wá bá mi ní Iléṣà ní ọjọ́ kejìjọ́ yẹn pé bóyá àwọn alákòóso ọgbà ẹ̀wọ̀n Iléṣà wọ́n á fèmí náà sílẹ̀ pé àwọn ọmọ tó kù náà wọ́n ṣàti wá sílé lánàá pé wọ́n ti rí wọn kó tó di pé àwọn ọgbà ẹ̀wọ̀n Iléṣà sọ pé rárá o ẹ̀sùn tó fi kan èmi ó yàtọ̀ sí tiwọn pé ẹ̀sùn adigunjalè náà fi kan èmi àti Sunday wípé àwọn ọmọ yẹn ń tiwọn àwọn ọmọ kankan nípa wọn pé wọ́n gbé wọn wá síbí. Ẹ tó ọmọ ọdún mélòó ní àkókò yìí?
ọmọ ọdún 17. Mi ò ní àǹfààní kankan láti jẹ́ kí wọ́n gba bẹ́ẹ̀lì mi. Láti police station yẹn náà ni mo ti di èrò ọgbà ẹ̀wọ̀n Iléṣà kó tó di pé ó di ọdún 2014 tí adájọ́ ṣe ìdájọ́ ikú fún mi. Mi ò fojú kan lé mọ́ láti 2010 títí tí Ọlọ́run fi lo gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè fún mi ní oore ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kejì láti padà sí ìgboro àlàyé tí mo ṣe wá rí ìgboro àti ìlú mi yẹn gangan padà ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025. Ìrírí tí mo rí ó pọ̀ kódà tó kọjá ọjọ́ orí àti òye mi nítorí pé ojú mi rí oríṣiríṣi ni pé wọ́n ṣe ń bí ọmọ ènìyàn ṣe máa ń wà nínú ọgbà ẹ̀wọ̀n rẹ̀. A máa sùn sílẹ̀ lẹ́lẹ́ la máa ń sùn sí, ẹnìkan bá kọrí sókè báyìí ẹnìkan kọrí sílẹ̀ bí ẹja la sì máa ń sùn. So gbogbo nǹkan níbẹ̀ ló dẹ̀ ní ìgbà àtàkókò, ìgbà tí wọ́n máa ṣí wa pé ká tọ̀, ìgbà tó máa ṣí wa pé ká yàgbẹ́, ìgbà tó máa ṣí wa pé ká jẹun, ìgbà tí wọ́n máa fún wa ní oore ọ̀fẹ́ láti lè lọ pè níbi fóònù ní wẹ́fíà láti lè gbọ́hùn ẹbí àbí ará. Tí mo tó fi kúrò ńbẹ̀ tí mo tó fi dé ọgbà ẹ̀wọ̀n Ìbàrà nígbà tí wọ́n dájọ́ ikú fún mi pé àwọn tí wọ́n ti dájọ́ ikú fún bíi ti tèmi ni àwọn tí wọ́n wà yìí náà. Mo rí àgbàlagbà, mo rí ọmọdé bíi tèmi náà. So ojú mi rí ṣé ti àwọn èèyàn tí ó kú ni mo fẹ́ sọ ní lójú mi. Tẹ́yà a máa jọ sùn sí ẹ̀gbẹ́ ara wa báyìí, tá a máa jọ sọ̀rọ̀, tá a máa kán mọ̀ràn ká tó rí ká tó fọ̀ wá ní ẹni yìí ti kú, tó túmọ̀ sí pé ọgbà ẹ̀wọ̀n kì í ṣe ibi tí ó dára. Kò sí ìgbà tí mo lò nínú ọgbà ẹ̀wọ̀n fún ọdún 14 yẹn tí mo ní ayọ̀ lọ́jọ́ kan rí. Kò sí bó ṣe lè wò pé látàárọ̀ tílẹ̀ máa fi sú mo ṣá gbọ́dọ̀ rí nǹkan kan tó máa mú mi sunkún, tó máa pa mí lẹ́kún. Ṣùgbọ́n ní kété tí mo gbọ́ pé gómìnà Adélékè ó fún mi ní oore ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kejì láti padà sí ìgboro àlàyé, kódà ọjọ́ tí mo jáde nínú ọgbà ẹ̀wọ̀n yẹn ni mo ti sọ fáwọn òbí mi pé mo máa yí padà sí ọjọ́ ìbí mi gangan, ó ní màá fi máa máàkì ọjọ́ birthday mi. Nígbà tó ń gẹ́sì ti fi wá lọ́kàn balẹ̀ pé òun kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ ṣe bí adájọ́. Olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé, bí fọ́nrán náà ṣe lọ bẹ́ẹ̀ náà ní ṣe gbọ́ ni. Fáfà lẹ́yìn tètè subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán eléyìnbó pé ní notification bell, ẹ kílíkì lé lórí rẹ̀ kí n mọ́wọ́ tẹ̀ òun láàtá lólobó kí n hàn notification bell yín sílẹ̀ òun láàtá lólobó lóòrèkóòrè tàbá tó ti mú fọ́nrán wá sórí ètò ní tí mo yí kí mi mú wá sétí ìgbọ̀nyín rè ní bó bá tó ṣe lọ àtọ́jẹ́ kí n àgbọ́.